ríṣẹ́ yín o. Ọ̀dọ̀ bàbá Alápinni la wà yìí. Bẹ́ẹ̀ni. Apinni òòṣà bá gbé kámẹ́rà sí bàbá. Bàbá ẹ ní bínú sí wa o. Ẹ bá wa fọwọ́ ba owó yìí. Ìkànnì Yorùbá Dùn Online TV òní wa. Àti débí mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà káàkiri ibi gbogbo àwọn náà máa dìde láti gbé náà lọ́wọ́ dìde. Mo mọ̀ wípé àwọn tí wọ́n ní omijé àánú lọ́wọ́ wọ́n á dìde. Ajé òní wọn. Àṣẹ, àṣẹ, Ajé òní wọn. àṣẹ, Ajé àfilé tí iná ṣe gbogbo. àṣẹ o. Bẹ́ẹ̀ tí ẹ fún mi ní nǹkan kan. Àbẹ̀wò tí ẹ ṣe yìí gangan ó tó ojú owó lọ. Ọmọ nígbàgbọ́ pé oore tó sì máa ti ara yín jáde ojú eléyìí lọ. Ṣùgbọ́n nítorí pé ẹ̀yin náà jẹ́ olómijé àánú, ẹ mọ rírì iṣẹ́ wa. Bá àwọn bàbá wa yìí àfi ká máa dùn wọn nú. Mọdákẹ́kẹ́ la tẹ̀ tí ń bọ̀. Mọdákẹ́kẹ́ ni wá látọ̀ṣun sí wá sí ìpínlẹ̀ Èkó. Béèyàn bá wá nífẹ̀ẹ́ èèyàn láti Mọdákẹ́kẹ́ sífẹ̀ gan èèyàn ò ní wá lọ. Bẹ́ẹ̀ni. Ìfẹ́ tí ẹ wá ní sí mi yẹn tẹ́ fi gbéra lọ́hùn tẹ́ fi wá mi rí bí àánú Ọlọ́run á wá yín rí. Yorùbá Dùn Online TV àbí ìkànnì Yorùbá Dùn Online TV. Ọlọ́run á tàn ìka gbogbo ayé. Àwọn tó láyé ò ní fi yín pamọ́. Ẹ̀yin tẹ́ wá ń dààmú tẹ́ lọ káàkiri lórí ẹ̀ yìí. Ògo tí iná ò ní wòkun. Ògo yín ò ní wòkun. Ibikíbi tí àánú tí yín náà bá wà ó máa wá yín rí. Láti ọ̀dọ̀ ọkùnrin, ọ̀dọ̀ obìnrin, ọ̀dọ̀ ọmọdé ẹ bá àánú pàdé. Ajé ò ní wọ́n yín. Olókunrú yáyá, olókunrú yàyà, àwẹ̀dẹ̀ tán kó tó máa wẹ̀ mọ́, òun ló bí Ọ̀ṣun lọ́mọ, Ọ̀ṣun làkọ́bí Olúwẹ̀rí yèyé àbí àkọ́kọ́ ọlọ́jà rẹ̀ mọ́. Àwọn lògbègbè kan ògbègbè kan wọ́n gorí ìrókò wọ́n ń kígbe ajé tantan. Wọ́n ní ìjẹ́ ajé máa bọ̀ lọ́dọ̀ mi kó wá jọ̀gẹ̀dẹ̀. Ajé àyà lọ́dọ̀ yẹn á wá jọ̀gẹ̀dẹ̀. Ajé máa bọ̀ lọ́dọ̀ mi kó wá jèkuru. Ajé àyà lọ́dọ̀ yẹn á wá jèkuru. Ajé máa bọ̀ lọ́dọ̀ mi wá da sányán bora. Ajé àyà lọ́dọ̀ yẹn á wá da sányán bora. Ǹjẹ́ pósí idẹ ń bẹ nínú ilé mi? Ajé máa bọ̀ wá sùn bẹ́ẹ̀. Ajé á sùn nínú pósí idẹ lọ́dọ̀ yín. Ajé ò ní wọ́n yín o. Tó bá dé tán wọn ní fi ń ṣàwátì. Orí yín ò ní gbẹbọ, àyà yín ò ní gbèdìdì, ìsìnkú ọ̀run apẹ́yìndà, táyé ló máa bá yín ṣe. Mo appreciate ẹ̀ gan, inú mi dùn gan. Ẹ wo àìmọye àwọn tó máa fẹ́ wá interview mi tó máa béèrè gan máa ní ẹ wò ààyè òyọ́. Nítorí pé ìmí wà tó máa wá interview ẹ ọ̀tọ̀ ní bá ṣe máa gbé kalẹ̀. Ṣùgbọ́n látìgbà tí wọ́n ti pè mí pé ẹ̀ ń bọ̀ yẹn. Àkọlé tẹ́ tí ẹ pé ìkànnì Yorùbá Dùn yẹn ó tún wú mi lórí. Ilé ayé yín adùn sòwò adùn sọ́lá bẹ́ẹ̀ ṣe wá ń padà lọ yìí ọ̀nà ò ní di méjì lójú yín ẹ ní fọ̀nà lẹ́kẹ̀ẹ́ wọgbó ọ̀kọ̀ọ̀kan ọ̀nà lálákè sọ ọ̀kọ̀ọ̀kan ọ̀nà lẹ́ máa tọ̀ bẹ́ẹ̀ ṣe gbéra ńlé tẹ́ débí láyọ̀ yẹn ẹ máa padà sílé láyọ̀ àtàlàfíà wọn ò ní gbúrò aburú sí yín ilé tẹ́ fílẹ̀ yẹn ẹ̀yin náà ò ní gbúrò aburú ń bẹ gbogbo àwọn tí àwọn olólùfẹ́ wa ti ràn lọ́wọ́ káàkiri gbogbo ẹ̀yin olólùfẹ́ àtàràn ẹ̀yin náà lọ́wọ́ ajé ò ní wọ́n ẹ̀yin náà o ajé ò ní filé tí yín náà lẹ́ o àní fi ẹ̀yin náà ṣàwátì àwa la máa wá ẹ̀yin la máa bá inshallah ọlá àti tóbi Ọlọ́run ẹ ṣé gan mo appreciate ẹ ṣé gan. Dádì mi o mo dúpẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run mo mọ̀ wípé piwa sì kẹ̀kẹ́ ń bí nínú piwa tó kẹ̀kẹ́ ń bí àwọn àbá ń jó àwọn àbá ń yọ̀ àwọn akọrin pé Olúwa a mọ̀ ríṣẹ́ yín o Olúwa a mọ̀ ríṣẹ́ yín o àwọn tó ti gàn wá ná tó ń fọ láàwà tọrọ bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ láṣẹ Èdùmàrè yóò ṣẹlẹ̀ láṣẹ Èdùmàrè torí àrò lọ ló bọ̀ lóbìnrin máa ń rúṣọ rẹ̀ yóò ṣẹlẹ̀ láṣẹ Èdùmàrè ẹ ṣé o ẹ bá wo ìkànnì Yorùbá Dùn Online TV bàbá ti sọ lẹ́ẹ̀kan. Ìkànnì Yorùbá Dùn ẹ gbọ́dọ̀ máa wò oríṣiríṣi tí ó pamọ́ fún yín nínú àwa òṣèré àti nínú ìlú káàkiri lẹ́ máa bá pàdé lórí ìkànnì Yorùbá TV Yorùbá Dùn Online TV ẹ má bá wa wò ẹ máa rí ọgbọ́n kọ́ ntẹ́ ń retí àti mọ̀ ẹ máa rí ń bẹ̀ ìtí ẹ̀ retí àti mọ̀ gan ẹ tètè mọ̀ ń bẹ̀ ojú tẹ fẹ́ fi wo ojú ọ̀hún ò ní fọ́ ẹ ṣe gan adúpẹ́ gan. ẹ ṣe dádì ẹ wo. àfọ̀nà làwọn èèyàn dájọ́ tó fi dùn tó fi di pé ó wà ń bẹ̀.
ìgbà yẹn lọ́hùn gan mo tẹ̀ ń sọ fáwọn èèyàn pé fẹ́ńsà ló mú mi o. mo gbọ́ lórí interview yẹn. tàbí lẹ́sọ̀ jeep 350. di sí mo sì ń fẹ́ ó sì wù mí kọ́ ló ń ṣe. yóò jáde. àmì àlá. yóò jáde bàbá. nídàkejì ẹ bá wo ilé tó wà lẹ́yìn orí ilẹ̀ yìí ẹ rí gbódà ń pè. bàbá ẹ já lọ wò ẹ tẹ̀lé mi ká lọ ẹ já lọ wò ó mo fẹ́ jẹ́ kí ìrànlọ́wọ́ dìde ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bẹ káàkiri gbogbo àgbà kódà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n máa wọ́n kan tó jẹ́ pé wọ́n lè fún mi ní wọ́n lè pè mí pé bàbá alápẹ̀nẹ̀ kí ni bàbá alápẹ̀nẹ̀ ń wá kí ni àti kí tó wá ní lórí èlò àti èlò ẹ má bá gbé kámẹ́rà bọ̀ bàbá ilẹ̀ yín ni gbogbo ìbàdàn. lágbára Ọlọ́run. ṣọ́ọ̀bù tàdá ló ní ṣọ́ọ̀bù yìí ẹ̀yin náà lẹ́ni. ìyàwó mi ni mò ń kọ́ fún but àti ìparí òun náà débi tá a lè ra ọjà sí. ok kò tí ì sí ibi tẹ́ ẹ ti parí ẹ̀. a ṣe ilé nǹkan kọ̀ǹténà ilé nǹkan. eléyìí mo fi ṣèyàn ní àánú ni. ẹ̀yin náà tó ń ṣàánú. ó ti dọ̀ràn yàn bẹ́ẹ̀ ṣe ń wò mí mọ́tò yìí tán bá ti rí níta ọ̀pọ̀lọpọ̀ ni àbí tí n bá ń sùn nìkan náà ní jí mi. ìgbà míì wà gan tí máa ń sọ tó bá le jù tó bá yẹ pé ọ̀rọ̀ elébìdé máa ń sọ fún ìyàwó pé ẹ gbọ́dọ̀ jí mi tó bá pé bí ebi lonítọ̀hún bá wà. ilé tẹ̀ ń wò yìí orí ilẹ̀ mi ni wọ́n kọ́ sí èmi ni mo ta ilẹ̀ náà fún ẹni yẹn nígbà tí àkọ́bí ọmọ mi síkì. bàbá ẹni sọ̀rọ̀ ẹ ti bímọ kan tó síkì mo ń gbọ́dọ̀ yín lọ. àkọ́bí ọmọ mi ni wọ́n gbé wá bá mi lójijì ó ti bímọ bíi méjì. ìgbà táìsàn yẹn ń ṣe mi ò tètè mọ̀ gbàtà máa fi gbé dé ó ti fẹ́ kọjá yìí mo wá náwó jù bá a ṣe ń gbé torí mo tún palẹ̀ mọ́ ìnáwó fún àbúrò ẹ̀ fún wòlímọ̀ ni wọ́n gbé òun dé orí ibẹ̀ ni mo ti ta díẹ̀ nínú ilẹ̀ mi fún ẹni tó kọ́ ọ́fíìsì ni mo ta fún gbogbo ọwọ́ ọ̀hún orí nǹkan yẹn ló bá lọ orí sickness yẹn. kó tó di pé ọmọ yẹn náà tún wá padà ṣaláìsí bẹ̀rẹ̀ gíráǹdì ẹ̀ ló wà lẹ́yìn ìpè mi. ànígbà tẹ́ mú mi débẹ̀ àyà mi já. ẹ rí i pé ìrànlọ́wọ́ pọ̀ tá a ṣì nídìí pé n tá a fi bo bí ìgbà. bá ń bá wo kinní yẹn bá ń bá wo òkè bá ń gbé kámẹ́rà síbẹ̀ nǹkan wò. ẹ ká gbé sórí ibí yìí náà látijọ́ ni. bẹ́ẹ̀ ni àwọn adẹ́sì la máa ń pè é. ìmí nǹkan ti ń jò pop àbí kí náà ń pè yẹn mo ṣẹ̀ṣẹ̀ ń ra àwọn nǹkan tó máa fi ṣe nínú tọrọ kọ́bọ̀ tẹ́ ẹ̀ rí níbi iṣẹ́ fíìmù káàkiri torí bá a ṣe ń sọ pé à ń lọ káàkiri àlè chájì ká má ní àtúnṣe nǹkan kan so nǹkan bá ti fún wa náà là ń gbanú ẹ̀ náà là dẹ̀ ń tẹ́lẹ̀ jọ tá a fi ń ẹ̀rí pé ibi ṣé tí n bá yọ bí ojúlé mélòó kan síbí a máa rí owó bẹ̀gbà fi jẹun lọ́jọ́ ogbó bá dé tá a lè jáde mọ́ so ìrìn àjò ń tá máa jẹ nígbà tá a bá lè gbéra mọ́ lókù tá ń bẹ Ọlọ́run gbàdé ń bá àwọn èèyàn tí wọ́n ṣe fún wa. mo sì mọ̀ fáwọn aláàánú ó dìde. àmì Ọlọ́run. torí ibi tí mo wà yìí mo ń fàsìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin aláàánú ẹ̀yin tó jẹ́ wípé omijé àánú èèyàn ń bẹ lójú yín ẹ̀yin ni mò ń kí o àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó tiẹ̀ ń wọ́nà àti dí ọ̀dọ̀ bàbá yìí àwọn fẹ́ ṣe bàbá yìí lórí ṣùgbọ́n tí wọ́n mọ̀ bọ́n ṣe fẹ́ ṣe. bẹ́ẹ̀ni. torí àwọn kan wọ́n mọ̀ wà wípé àwọn gbọ́dọ̀ ọ̀nà bàbá yìí lọ́wọ́ ọ̀nà wo làwọn fẹ́ gbé gbà máa jẹ́ kẹ́ ẹ pé account number yín bàbá máa jẹ́ kẹ́ ẹ pé account number yín èmi kọ́ mọ́ sẹ́ndì owó kankan sí mi ẹ̀yin èèyàn máa gbọ́ Ọlọ́run ti ṣe mi ìfa account number mi sórí program rí bàbá yìí gangan fúnra yín mo fẹ́ kẹ́ ẹ pé bàbá máa drop account number ẹ drop account number yín ẹ wá drop number tó jẹ́ pé wọ́n lè pè yín sí torí wípé ẹni tó bá ṣe ni lóore a máa ń kí. bẹ́ẹ̀ni. torí ẹlòmíì lè sẹ́ndì owó kò nílé nílé láǹfààní àti lè kí nígbà tí ọmọ account number yín tí ọmọ phone number yín ṣe gẹ́ẹ̀tì ẹ̀ máa kọ́ sí ẹ lè pé o ẹ pa account number yín ẹ pa account number yín. inú mi dùn pẹ̀lú bí ẹ̀yin náà ṣe wé Ọlọ́run dẹ̀ ní padà lẹ́yìn yìí ẹni tí ó bá ń sọ igba onígbà Ọlọ́run ló ń bá aṣọ tiẹ̀ ọ̀rọ̀ yín dàbí ọmọ mi kan tá à ń pè ń kúnlé àfọ́dù bí ẹ ṣe yìí náà ló ń ṣe ọmọ náà gbìyànjú púpọ̀ ó gbìyànjú even lẹ́nu bí jarun nísìn bí jẹfà nísìn àmọ́ bí tí nǹkan náà ti wá ó kàn sọ fún mi àti lálùdé pé ẹ sẹ́ndì àkáǹtì yín àdẹ̀ sẹ́ndì ẹ̀ ìṣàlá o
a rí nǹkan tí ó tóbi díẹ̀ tó jù síbẹ̀ tá tún kì í ṣòun lójú síbẹ̀ o ara àwọn fáǹsì ẹ̀ náà ni o tán nífẹ̀ẹ́ àwa náà o mo tún fi àkókò ìsọ fún ẹni tó ṣe oore yẹn Fẹ́mi àti Lálùdé ẹ pé oore ò ní wọ́n nulẹ̀ ọba tó wá fi àfọ́dù náà ṣe okùnfà kì í ṣàwa nìkan gbogbo àwọn yẹn pọ̀ táfọ́dù náà ní káàkiri Ọlọ́run máa pa fún wa. tó bá sẹ̀ǹdì owó sí yín ẹ lè láǹfààní àti sọ pé ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ mo sì mọ̀ wípé lágbára lọ́wọ́ Elédùmarè ọ̀rọ̀ Ọlọ́run fi òní yóò fi ṣe àpẹẹrẹ ńlá láti lè mú ire àti ìdùnnú wá báyìí lágbọ̀rọ̀ Ọlọ́run tó tá bá wo di iṣẹ́ fíìmù ẹ ti pẹ́ ń bẹ̀ sá yóò ti tọ́jú mélòó tẹ́ ti wá di iṣẹ́ fíìmù. ó ti lé ní 50 years. ẹ farabalẹ̀ o bàbá èjì tí mò ń wé yìí ṣé èjì tí mò ń wé ó ti lé 50 sá torí wọ́n wọ bàbá ọ̀rọ̀ tèmi ń pa yín lẹ́rìn ọ̀rọ̀ tèmi máa ń pa wá lẹ́rìn inú fíìmù ọ̀rọ̀ tèmi máa ń pa yín lẹ́rìn láì lójú ayé. bàbá ẹ kàn ọdún mélòó báyìí ẹ kàn wo gáàpù yẹn ní mi ní kẹ́ ẹ sọ nílé èdè o. mo bí ẹ lè sọ February ni mo pé 65 February tí ó kọjá yìí 65 bẹ́ẹ̀ yẹ wá dàbí ọmọ kékeré. àná Ọlọ́run ni bàbá mi bẹ́ẹ̀ torí mi ò rò pé mo dàbí ọmọ kékeré mo ń mọ̀ lágọ̀ọ́ ara nígbà tá a ṣe wà ní bí tá a ṣe kọ́mọ́ká gba dráìbà kó wà wá pẹ̀lú bá a ṣe ń lọ rìn àjò owó àti sanwó dráìbà ò yọ èmi ni máa wá ara mi Ìbàdàn Ọ̀yọ́ Ìlọrin Òṣogbo abádẹ tí ń débẹ̀ báyìí à ń bẹ̀rẹ̀ iṣẹ́ náà ni kò sí sinmi ń bo Ọlọ́run fi gbogbo alọ́kàn balẹ̀ gbogbo àwọn tí wọ́n ní lọ́kàn láti ṣe àánú gbogbo àwa òṣèré kì í ṣe mi nìkan gan. Kámẹ́rámán ó gbé kámẹ́rà àwòbí tí mo ń wo ẹ̀yìn yẹn ó ní ìdí iṣẹ́ o ó ní ìdí iṣẹ́ nílé ipò ó ní ìdí iṣẹ́ tó pọ̀ láti ṣe wọ́n bàtà ẹ̀yìn náà wọ́n bàtà àjọ mọ̀ lọ́nà ni. gbogbo ilé tẹ̀wé yìí náà ló ti san tó ti ní ìdí mo ti rí bá ń gbé sí kan wò torí wọn mọ̀ pé àwọn kan mọ̀ wò l'Amẹ́ríkà pé kí ni bàbá eléyìí sọ yìí. gbogbo inú ilé yẹn gbogbo nǹkan náà ló ti di tàtijọ́ lára ẹ̀. bẹ́ẹ̀ ni tá a fẹ́ sọ pé bẹ́ẹ̀ yẹn ń jò páwọn apábì kan ń jò. gbogbo àwọn kìnìún tó wà lókè yẹn náà ń jó tá a fẹ́ kó kú. fẹ́ǹsì yìí ti ya o. ó ti ya lulẹ̀ àmọ́ ní ìdí ẹ̀. etí odò dẹ̀ lẹ́wà. lágbára Ọlọ́run ti rà sódò yẹn wá. Ọlọ́run ò jẹ́ kó máa wọ bí tó bá ti ń ṣàn òun kọjá lọ náà. etí odò lẹ́wà. bẹ̀rẹ̀ grand ọmọ yẹn nìyẹn. farabalẹ̀ bẹ̀rẹ̀ grand ọmọ yín tẹ̀ sọ ní wà níbẹ̀ kábíyèsí kábíyèsí Elédùmarè kí lẹ̀ ń fi bíbá ṣe. bí store ni àwọn iṣẹ́ sì kù bíbá tó pọ̀ síwájú àti síwájú sí ẹni láti ṣe aláàánú máa dìde aláàánú máa dìde aláàánú máa dìde mọ̀mọ́ pé. gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tẹ́ ẹ wà ní diaspora ẹ kéré oko délé o. ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kíyìn o. kò ní rẹ owó kó má lè ná jàdálẹ̀ kókókó lára ọ̀tá lè. ẹ ní gbọ́bi sí wa àwa náà ò ní gbọ́bi sẹ́yìn náà. ire lójú owó rí. aláàánú máa dìde aláàánú máa dìde. ó ń fẹ́ àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin èèyàn Yorùbá gbogbo àwa èèyàn kì í ṣe Yorùbá nìkan gbogbo àwọn tó nífẹ̀ẹ́ bàbá yìí káàkiri gbogbo àgbáláyé nílẹ̀ yìí àti ní diaspora ṣé ẹ ti rí bàbá Alápinni Òòṣà ọ̀dọ̀ wọn ni mo wà ibẹ̀ ni ìrìn àjò gbé wa dé mo sì mọ̀ pé aláàánú tóun náà gbàdúrà wípé kọ́lọ́run ṣàánú tóun náà á ṣàánú bàbá yìí. àmín o. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ amọ́nígbàgbọ́ kan pé tó o bá ṣàánú wàá rí àánú gbà. bẹ́ẹ̀ ni. aláàánú tí ó ṣàánú bàbá yìí òun náà tún ẹ̀spẹ́ẹ̀tì àánú. àánú gbọ́dọ̀ wọlé tó náà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ dákun ọ̀sán gangan ọba makin kùtùkùtù ọba Ìgbò ojúmọ́ kan ò ní mọ́ ìbàlùwẹ̀ mọ́bọ̀ rẹ̀ ẹ máa wò mí a máa yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu bàbá tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yẹ èèyàn ń wò yìí ṣé ẹ mọ̀ wọ́n àbẹ́ ẹ̀ mọ̀ wọ́n tẹ́ ẹ bá mọ̀ wọ́n wọ́n á dárúkọ wọn fún yín mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà àti gbogbo ẹ̀yin fans wa tẹ́ wà ní United Kingdom ẹ ti máa wo bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n á ti máa wo bàbá yìí nídìí iṣẹ́ fíìmù ẹlòmíràn mọ̀ wò pé yọ́mọ̀ ti máa lọ bí 40 ọdún yọ́mọ̀ ti máa lọ bí 50 ọdún àwa gbéra àwa délé bàbá yìí ẹ̀rù bà mí kíní kan wà tí mo rí nínú ìgbésí ayé bàbá yìí ó fọkàn mi balẹ̀ bí bàbá yìí ṣe rí nínú fíìmù ó yàtọ̀ sí bó ṣe rí lójú ayé mo wá ní bàbá àbẹ́ lọ Àjídéwé bàbá ní rárá o orí ọ̀fẹ́ Ọlọ́run ni bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ kí yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbúròó yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì fẹ́ràn yín ó dàbí pé
ẹ fẹ́ dáyàtọ̀ nídìí iṣẹ́ fíìmù èyí sì ṣàgbára yín Ọlọ́run ọba ni bàbá kí lè rí sọ̀rọ̀ tí mo sọ ẹ kọ́kọ́ bá ń kí gbogbo àwọn èèyàn. Orúkọ mi ni Ganiu Nafiu Ọláyẹni. Àmọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá tẹ́ nífẹ̀ẹ́ mi gbogbo yín mọ̀ mí sí Alápinni Òòṣà. Ikú lódò ọmọ akú lómi lómi ó kú sílé tán ó dápọn ògògó sùn wọ́n ṣe bí kúkú ló kú ìgánmọdé ọmọ àfẹlẹjà. Ọlọ́kọ̀ níṣẹ̀rí mo jẹ́ ọmọ wájú ọlọ́kọ̀ tí í sowó ẹ̀ǹkúlé ọlọ́kọ̀ tí í ṣèjìgbà ìlẹ̀kẹ̀. Ẹ jẹ́ ká dá dúró ń bẹ̀ ni. Mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin ní gbogbo ìlúkílù tí oníkálùkù bá ti ń wò mí torí mo mọ̀ pé gbogbo àgbáyé ni mo ti ní olólùfẹ́. Mo fi àkókò yìí kí yín pé àgbòhòwù tó lọ́rán àdàgbà homo nítòṣe ẹ dàgbà ẹ dògbò ìgbógógó la bóṣù awo kì í dùbú láàrẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ ò ní dùbú láàrẹ o. Mo kí n pé ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá ti ń wò mí. ẹ sì kú ìyálẹ̀ta. ẹ tún kú ìyálẹ̀ta sí lẹ́ẹ̀kan sí kó lè kọ̀m̀plìtì. bàbá ẹ wojú mi ẹ rẹ́rìn inú mi a máa dùn tí n bá rí torí tá a bá wo fíìmù ológun nídìí ìgbà tá a wà kékeré tá a bá ti rí tá a ti ràbíjà tá a ti rí Fàtáì Oòduà fíìmù tí ó kọ̀m̀plìtì ẹ á máa ṣe kinní kan tí máa ń yà mí lẹ́nu ńgbà náà èmi tí ẹ rò pé bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ mo máa rò pé wọ́n máa fi kinní kan sí fẹ́ẹ̀tì kan sínú fọ́ìsì yín ni tí ọmọ ọdún bíbà tí bàbá ẹ dákun ọmọ bíbí ìlú wo gangan ni. A máa pè ní Èkó torí Àwórì ló lẹ́kọ̀ọ́ Àwórì ni bàbá tó bí mi lọ́mọ nígbà tí ìyá mi fẹ́ fara pẹ́ bí èdè ẹ̀yà mi bí Haúsá Tápàlẹ́ Olúbísí ọmọ ẹranko yáyó òbí ìjà ara lòdò Olúbísí ọmọ ẹranko yáyó sáńlọ́gọ̀ máa fọ̀gọ́ mi yọ ìsá olújì máa fi ìjọ̀gọ̀ fọ́ màgàmàgà ọmọ Tápàlẹ́ ń pè ọmọ eléégún gogoro tí ó gbọdọ̀ jó lábẹ́ ọdán eléégún gogoro àbìjó wìnìkì èyí tó bá jó lábẹ́ ọdán kánnakánná orí wọn àfiláka ọ̀tẹ̀tẹ̀ ọmọ àfòwúrọ̀ ọ̀dáná kúlíkúlí ẹ mọ̀ pé Àwórì ló ní Èkó ọmọ Àwórì ni mi. Babaláwo kẹ bàbá onígbálẹ̀ mi babaláwo kẹ mi ṣe babaláwo ṣe táwo bá wà ìgbà òní sí ni. Kábíyèsí Olódùmarè bàbá ọ̀pọ̀lọpọ̀ àmọ́ wò wá ẹ má jà ṣe kíní ibi fíìmù tó náà bá ń ṣe bí fíìmù àwọn èèyàn rẹ ni yóò sùn wọn wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ náà sì tún lẹ́rìn wà wọ́n fẹ́ káwọn èèyàn rẹ́rìn ká sì tún kẹ́kọ̀ọ́ bàbá ẹ bá wò ó dáadáa gbogbo fíìmù yẹn kàn ń ṣèbò díẹ̀ ń dẹ̀ ó dàbí pé ẹ lọ léèwé. Rárá kí ló ṣẹlẹ̀. iléèwé mi ò ju àkọ́bẹ̀rẹ̀ lọ mo lọ sí primary school Dala primary school ní Kano State lẹ́yìn yẹn mo lọ sí Arabic school. School àwọn lédè kéwú bẹ́ẹ̀ ni ẹ̀yìn yẹn kò sí nǹkan kan mi mọ̀ tayọ ṣe. bá ń kí gbogbo àwọn èèyàn lédè Haúsá. Mutanen maza da mata na gaishe ku kuna lafiya ko kuna jin daɗi na ni ma ina jin daɗin ku. Ẹ bá Haúsá ṣe fíìmù. Tá bá gbé wá sí. Ẹ tó bá Haúsá ṣe fíìmù. Ìjọba lè rí sọ àsọ ń bẹ̀ bí ò bá jẹ́ ẹ̀dọ̀ mọ́rán. Bàbá ìrìn àjò fíìmù bó ló ṣe bẹ̀rẹ̀. Torí mo kò àmọ́ lápẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni èmi mo nífẹ̀ẹ́ sí eré fíìmù ó wá jẹ́ traditional ni mo nífẹ̀ẹ́ sí. Àwọn aláwòkọ́ṣe mi ni àwọn bàbá wa Dúró Ọládipúpọ̀. Dúró Ọládipọ̀. Àwọn Kọ́lá Ògúnmọ́lá. Mo nífẹ̀ẹ́ àwọn tó máa ń ṣe traditional yẹn tá a máa ń rí wò ní NTA ní kékeré bẹ́ẹ̀ tí nígbà tó yá mo kàn decide mo kàn kó àwọn kan jọ ní àdúgbò wa ní Agége níbẹ̀ yẹn. Agége lọ̀gá wà. Torí Agége náà bí mi sí Ṣàngó Agége náà bí mi sí. Mo máa kó àwọn kan jọ bọ̀ tí náà rò pé káwọn kí la máa ṣe àmọ́ nípa gbogbo àwọn traditional ẹ̀ mo sáà ń di aṣọ síkùn. Ibi tí wọ́n bá ti ń ṣe bí ìnáwó lákòrà wa lọ́bẹ̀. Ibi tó ti máa jẹ́ rẹ̀ sí nìkan láàrí. Ibi tó ti máa jẹ́ àwọn àjẹkù oúnjẹ. Bẹ́ẹ̀ kẹ́ gbogbo ibi tí mo ti ń ṣe nǹkan ìkòjìlẹ̀ sílé ìyá àti bàbá tó bí mi.
àmọ́ mo ti kúrò lọ́dọ̀ wọn, mo ti sá fún wọn láti kékeré torí ìrìn àjò àáfàá yẹn làwọn fẹ́ kó wáyé púpọ̀, wọ́n pláàni fún Saudi Arabia, kò sínú èrò ọkàn tèmi, àwa ń ṣe yẹn díẹ̀díẹ̀, so later mo kàn discover pé kò tẹ́mi lọ́rùn tí mò ń ṣe, so mo láti lọ darapọ̀ mọ́ bàbá wa Akin Ògúngbè kọ́lọ́n fọ́ọ̀rùn kẹwọn. Akin Ògúngbè bẹ́ẹ̀ ni lábẹ́òkúta mo wà lọ́dọ̀ wọn fún bàbá ẹ̀gbọ́n bàbá Ṣẹ́gun Ògúngbè, Paragon ní orúkọ bàbá tó bí Ṣẹ́gun Ògúngbè. Ògúngbè gangan dó Paragon yẹn náà òṣèré ni o, òun náà ṣeré ni o, ó ní ẹgbẹ́ tiẹ̀, but àbúrò Ògúngbè ni, but Ògúngbè family ni gbogbo wọn, so Ògúngbè náà ní Ṣẹ́gun. Gbà tó yá bàbá bí eré ìgbàlódé ni bàbá náà máa ń ṣe, gbà tá wá ya Ìrèké Oníbùdó 13 episode tán, gbà wọ́n ṣẹ̀dá tẹlifíṣàn Ogun State ilẹ̀, Ogun State television, tó bá ṣe parí ẹ̀ báyìí ó pè mí, wọ́n kàn kọjá sọ́dọ̀ bàbá wa ọ̀gá mi olóògbé kọ́lọ́n fọ́rùn kẹ́, bàbá àwọn Múkàrè Lásùnrè ẹnìkan rè bí wọ́n ṣe pọ̀ ní ìyẹn late rè èyí wùn mí. àwọn rè. So mo á enjoy ibẹ̀ yẹn nítorí ibẹ̀ yẹn èèyàn máa mọ̀ wípé iṣẹ́ tá à ń ṣe kì í ṣeré rárá. wá ṣiṣẹ́ ni kì í ṣe pé wá sí. èèmù nínú rìázà gan lẹ ti máa mọ̀ pé ṣé mi ò ṣiṣẹ́ gbà báyìí lọ́dọ̀ ọ̀gá yẹn torí kò fi àkókò ṣeré rárá, kò dẹ̀ sí nǹkan tí ó lè fi wọ̀n ẹ́ wò tó bá ti ṣe mistake. So ibẹ̀ yẹn lèmi ti mọ̀ nípa ọ̀rọ̀ script, ó máa kọ́kọ́ kọ́ exercise gbogbo ní tàbí ẹ̀ṣọ́ máa ka lines lọ bí ọ̀sẹ̀ kan ẹ̀ǹgbà ìṣẹ̀ṣẹ̀ máa wá bẹ̀rẹ̀ practical gangan. Ògbà tó ṣe díẹ̀ mo tún kó mbẹ́ mo padà wá sékòó. Èkó tí mo wá padà dé finally ọ̀rẹ́ mi kan wà ń pè ní Adéìtàn àjọ Adéìtàn Theatre Group, ó ti ṣaláìsí nísìn, wá pè mí níjọ́ kan pé ẹnìkan máa wà ní eré Alágbàdo Kollington tí ó fẹ́ ya 2 hours fún ẹni tí olórin Kollington bus stop ní ẹni Fálà là ń pè ẹni igi ńlá mọ̀mọ́ Fálà. Òun ló fẹ́ ṣiṣẹ́ yẹn ń gbà yẹn, lọ̀rẹ́ mi yẹn wá sọ fún mi pé ó sì nídìí èèyàn pé ká jọ lọ síbẹ̀ ká lè. àsìkò fẹ́ẹ́ sọ yóò tún tó bí ọdún mélòó báyìí. Nígbà tí Fálà yẹn ìgbà tí wà ní early 85. ṣe ń lọ sí bóyá bíi 39 to 40 years. early 85 nìyẹn nígbà so gbà tí mo rẹ̀ débẹ̀ mo ṣe rìhásà pẹ̀lú wọn, inú wọn dùn, ẹni yẹn wá ní bọ́ sọ̀rọ̀ mi wà fọ́ ní bákan ní olóyè tí mo ṣe, ó ní olóyè ló ń dẹ̀ fẹ́ kí ẹni ìbáhùn ṣe òye wo orúkọ wo la fẹ́ fún wọn báyìí o, wọ́n ti jẹ ọgbà ẹ̀lànjẹ́ ọ̀tún òsì kìnní kankan ti jẹ gbogbo yẹn tán ní eré àkọlé eré yẹn ní Bàṣọ̀run Takú so tó jẹ mọ́ traditionalist. Ẹni kejì ẹ̀ à ń pè ní ọmọ mi ò ní ṣẹ̀wọ̀n, wọ́n ṣe prógámù kan tó jẹ́ ọmọ mi ọmọ gbóná ní ẹni kejì yẹn Bàṣọ̀run, wọ́n jọ wà pẹ̀lú Gínlá, so ló fẹ́ ṣe bí second lead yẹn, olóyè náà sáfẹ́ kémi ṣe. Gbàtà wọn wá ń wórúkọ kiri, wọn á sọ fún ọmọ ní ẹ̀wù ẹ jẹ́ kí n máa jẹ́ Alápìnní. fúnra ayé gan lẹ́mú. Mo ní oyè ńlá ni Alápìnní jẹ́ ní ààfin Ọ̀yọ́. high chief ni. Mo ní dẹ nínú ìdílé tiwa eégún ni à ń bọ̀, mo ní òun náà ló pẹ̀kun sí oyè ń bẹ̀. Ẹ jẹ́ kí n máa jẹ́ yẹn bí mo ṣe ń jẹ lọ ni. Ọ̀sán táwọn àtúnjọ wà pẹ̀lú òun kó tó di pé àwọn fídíò yìí wá bẹ̀rẹ̀. Ẹnìkan ló kọ́ bẹ̀rẹ̀ fídíò yẹn, kò jáde síta, kì í ṣe mákẹ́tà, òun náà kàn ya ohun tó yà ń fi ẹni tó bá gbónu díẹ̀ ló máa ń fún ní 1,200. Láyé ìgbà náà láti fi ọba gbónu díẹ̀. So àwọn tó kù bí kọ́ pé 800 fún ọgbọ́n kan fi ya fíìmù bí 1,000. So díẹ̀díẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kí àwẹ̀ Yíbò tán pè ní gbogbo orúkọ Yíbò yẹn kó tó wá kọ́ mi gan
bẹ́ẹ̀ sì ni ya àwọn fíìmù traditional gan. Fatai Oòduà ni major actor tó like jù yẹn Igbo yẹn neck. Fatai Oòduà yẹn Lálùdé. So gbogbo aṣáájọ wà ní ọ̀nà tẹ̀ ń wò yẹn mẹ́ran yẹn bẹ́ẹ̀ láti ya fíìmù jù nígbà yẹn. So kó tó di pé àwọn tí wọ́n tún wá ká máa ṣe fíìmù fún àwọn yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tó lòdì sí òfin ni. So àwọn kinní tán máa ń fà káàkiri yẹn ìgbà yẹn ló ṣe dẹ́kọ̀ gan tán ń ṣòwò ẹ̀. Àwọn yẹn ló wá ń fún wa lówó tá a fi ń ṣe fíìmù tán wá ń píǹtì fíìmù síta. Ní kése kó tó di pé àwọn mákẹ́tà tó wá tẹ́wọ́ gbà ìṣẹ̀ṣẹ̀ wá tẹ́wọ́ gbà kò sáwọn ní gbogbo gbà yẹn. Ibi tí ìgbésí ayé wa náà ti bẹ̀rẹ̀ ní ẹ̀ta ti bẹ̀rẹ̀ sí ní bá lọ díẹ̀ tọ́lọ́run fi dá wa sí ìdí àkókò. Níbi iṣẹ́ fíìmù mo rí pé ẹ̀dá yàtọ̀ tẹ́ bá sì wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ yín dáadáa nídìí iṣẹ́ fíìmù ọ̀pọ̀lọpọ̀ àwọn kan nídìí iṣẹ́ fíìmù wọ́n ti kó gbá wọlé torí pé báyé ṣe ń lọ wọn àtẹ̀lé báyé ṣe ń lọ. Ọlọ́run orí ọ̀fẹ́ kan lẹ́rí gbà. Alhamdulillah. Orí ọ̀fẹ́ kan lẹ́rí gbà. Dúpẹ́ fọlọ́. Bàbá tẹ́ bá wà wò dáadáa látòkè dé sálẹ̀ ìgbàgbọ́ wo lẹ ní nínú ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. Kì í ṣe ohun tó ṣe kóòtì kì í ṣe ohun tó ṣe pàtì rárá. Bí mo ṣe nígbàgbọ́ sí Ọlọ́run mi púpọ̀ pẹ̀lú ẹ̀sìn Islam ni mo nígbàgbọ́ lórí òun náà ti ṣe. Ìṣẹ̀ṣe wúwo kì í dẹ̀ ṣe ẹni tí ó bá ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ náà kàn ń fẹnu sọ tí wọ́n ń purọ́ tó yẹ pé wọ́n ń ṣe ní ìhòòrò. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ ti yà síbòmíì tó yẹ pé ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ló ń dààmú ìgbésí ayé ẹ̀ tí ó mọ̀. Torí ń ta kọ́ dé bá nìyẹn. Ìṣẹ̀ṣe lágbà. Bẹ́ẹ̀ ni ká tó máa yà sí gbogbo ibi tó kù. Àmọ́ nínú Kùránì náà ìdínà siratal mustaqim Ọlọ́run ọba ni ọba àfinimọ̀nà. So ìgbàgbọ́ tèmi ni ẹ̀ṣẹ̀ tẹ̀ ń ṣe inú ẹ̀nà bí èmi sí bàbá tó bí mi iṣẹ́ ìṣègùn ló ń ṣe láti bẹ̀rẹ̀ ìjọ ayé ẹ̀. Ṣoníṣègùn wà lẹ́yìn náà. Èmi ò ń ṣe oníṣègùn torí mi ò bá a bá tiẹ̀ mọ̀ nípa ẹ̀ àfi ṣiṣẹ́ ṣe. Sáwà sọ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ máa ń sọ nù fíìmù sáwà sọ pé kàn ń sọ lérèfé lásán ni. Torí bí o ṣe ń wò pé kí n dọ́dọ̀ yín bóyá káàkà sàṣìjẹ́ kan kí ẹni bá wa sàṣìjẹ́ káàkà máa ṣàjà ká máa jà sí jẹ́ kan lọ́mọkùn. Ẹ̀rọ rí pé nìkan wọ̀ bíi tí olóhùn wa rí mi tí mo fẹ́ dá lóhùn ọ̀rọ̀ fíìmù ló gbé wa. Kábíyèsí Olódùmarè kì í ṣe pé wá ọ̀rọ̀ babaláwo wá. Irọ́ o ṣùgbọ́n bí èèyàn ò ṣe babaláwo náà nínú ìrìn àjò ẹ̀dá ọgbọ́n tí èèyàn bá kọ́ mbẹ̀ náà bó bá rẹ́ni tó nídìí ẹ̀ kò ní kó má fún. Tó bá rẹ́ni tí ìyà nǹkan báyìí ń jẹ tí ìyà yẹn dẹ̀ ti jẹ̀wọ́ rí torí nǹkan fi gbọ́n nù kò ní kó má fún ẹni yẹn náà kó lè fi gbọ́n tiẹ̀ náà nù. Ṣùgbọ́n ilé ayé ṣe wà ní. Nídìí iṣẹ́ fíìmù bàbá ẹ ti ní ọjọ́ ayọ̀ rí o ẹ̀yin ó sì ti ní ọjọ́ ọ̀bànújẹ́ rí. Bàbá kò sí bí ojú ọ̀run ṣe lè funfun dúdú dé ọ̀wà ṣe ti láwọn ọ̀bàlà kọjá rí. Lọ́jọ́ wípé ẹ wò báyìí gbà mí omi ó sì máa jábọ́ lójú irú ṣó ti wà rí. Ọjọ́ tó korò wà tó ti kọjá púpọ̀ ṣùgbọ́n nígbà míì ìgbàgbọ́ èèyàn ó máa ń jẹ́ kí omijé ó kúrò lójú èèyàn kò ní jẹ́ kí èèyàn sunkún pé nǹkan yẹn bá dé. Ìgbàgbọ́ tí mo mí ni pé ẹni tó bá ti gbà lọ́kàn pé èmi kọ́ mo kúkú fi kinní ìṣera mi ọba tó dẹ̀ dá mi wà ń bẹ nígbà tó ń ṣe mí tó bá jẹ́ pé ó máa kú ń bẹ kú ń bẹ bí ó bá dẹ̀ ní kú ń bẹ náà àti gbà kádàrà pé bí ó ṣe wáyé nìyẹn torí mi máa ń sábà gba kádàrà lórí nǹkan mo ti dùbúlẹ̀ àìsàn fún ọdún kan rí lórí ṣíà. Farabalẹ̀ ẹ ṣàlàyé ọ̀rọ̀ kó lè yé àwọn èèyàn dáadáa torí kì í sáwà nìkan lájọ ẹ̀yin lẹ ń sọ èmi mò ń béèrè gbogbo ayé ní ń gbọ́ ẹ lẹ dùbúlẹ̀ àìsàn gbogbo gbà la máa ń rí lórí fíìmù.
ìgbà tá a bá rí ni náà la rí ni. Orí ọ̀fẹ́ mọ́ sí fọ́nrán kan tí ó jáde níbi iṣẹ́ fíìmù lásìkò kan. Nísìnyí nìyẹn àtàwọn ìgbà kan tí ó kọjá sẹ́yìn àti fi gbà kan tán ti rí wa tí wọn ò padà rí wa mọ́. Bá a padà jókòó títí àkànjòrè ọ̀fẹ́ àwọn ẹ̀dá. Ìgbà tó yá nínú àna Ọlọ́run ló tún ní òun tún dé. Àwọn táìmù kan wà tí wọn rí alápinni mọ́, wọn rí àwọn kan. Yóò sì nẹ́tíwọ́ọ̀kì kankan mọ́. Ó ti ṣẹlẹ̀ rí. Dáadáa. Kábíyèsí ló. So nígbà tó dẹ̀ yá mo rántí pé lẹ́yìn ìgbà ni Báyọ̀ ṣe fíìmù Àpésìn tí Ọlọ́run kádàrá pé èmi àti Yínká ní ká lọ ṣe lead role. Yínká Quadri. Bẹ́ẹ̀ni. So ibi tọ́lọ́run tún ti dé padà nìyẹn. Kábíyèsí. Lẹ́yìn tí Àpésìn jáde yẹn Ọlọ́run fún àlùbáríkà sí púpọ̀ àti mi àtẹni tó kọ Àpésìn àtẹni tó kówó lẹ̀. Gbogbo ẹ̀ bá tún dọ̀. Kò sẹ́ni tí Ọlọ́run ò tara fíìmù náà dá lóhùn. Tí a bá ń pe Báyọ̀ Tìjàní ní ìsìn Àpésìn ló sọ di tó dà. Epsilon tí ó ní tó ta Àpésìn ló sọ lọ́lọ́run ṣe sábà bí òun náà. Alápinni tí Ọlọ́run ní kí ayé tún bẹ̀rẹ̀ sí rí padà kan tún bẹ̀rẹ̀ sí rí iṣẹ́ ọwọ́ yìí. Láti ara Àpésìn yẹn náà ni ló ti ní kí ọgbọ́n tó kù nú bẹ̀rẹ̀ sí jáde. Ṣé ẹ ti kọ fíìmù rí? Ẹ sì ti gbé jáde fúnra yín. Nígbà tí fíìmù wà ń pọ̀ ntọ́ ìgbà yẹn àti ya fíìmù tó pọ̀. Ìgbà yẹn àárín ọ̀sẹ̀ kan mo lè ya fíìmù bíi 7. Láàárín ọ̀sẹ̀ kan. Mo ti rí ìjọta àfọjọ́ kan ya fíìmù 2 hours. Ọjọ́ kan ṣoṣo. Ìgbà yẹn a wà ń tànà. Èèyàn ọba ti wò wá kò wo nǹkan mi. Lọ́wọ́ adẹ̀ nínáwó afẹ́ lọ ṣe kọ́lọ́fọ́rán kára kọ̀ǹgúdù èmi ara kọ̀ǹgúdù ṣokòtì. Ibi ìnáwó tá ń lọ ìbáwò láṣẹ rówó náà lábá kọ ìtàn. Kábíyèsí. Àti pé àwọn èèyàn òjọ́ láfíà. Ọjọ́ kan ṣoṣo. Torí ìjà ni àwọn èèyàn nídìí. Wọ́n fẹ́ máa wò ọ̀fọ̀ nǹkan. Ìjà ń tẹ́mi náà fẹ́ máa wò nù. Ọ̀yá mo sì máa ń láìkì yín, ẹ máa ń ṣe àwọn nǹkan kan tí mo máa ń láìkì. Tẹ bá fẹ́ disappear nù fíìmù ẹ̀yin pariwo jù ọbẹ̀ gbé mi gẹ̀ ẹ̀ kàn sá. Mo wá wọ́n mọ̀ wò pé bàbá yìí tá a bá dé ọ̀dọ̀ rẹ̀ yóò fún mi ní àwọn nǹkan tí. Ọlọ́run ní ká jọ sátì. Bàbá fíìmù wo ló gbé yín jáde gan-an? Torí nínú gbogbo fíìmù tẹ́ ẹ ṣe ẹ ti ṣe fíìmù mélòó, èwo ló sì gbé yín jáde? Fíìmù yẹn ò ṣe é kà ní ìta ti ṣe. Èyí tèmi fún ara mi ti produce gan mi ò lè. Tí n bá máa rántí bí mo lè rántí táìtù bíi 2 mẹ́ta péré. Inú ẹ̀ bóyá Olúwẹ̀rí, ìmùlẹ̀ awo. Torí ojú wà ní ojúgun nígbà náà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tá à ń jáde yẹn tí wọ́n mọ̀ wá yẹn. Ayé sákàn rí pé àwa gángan ò mọ̀ tán pè ní star rí wa o. Àyà fíìmù kà jáde ní tiwa ni. Ìgbà tó yá tá a rí pé ayé ń pariwo wá. Tá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní mọ̀ kíní kan wà tí wí tá ń pariwo tá ń ṣe kíní. But gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan yẹn nígbà tí ayé ń rí wa yẹn ó padà wá lò. Ọlọ́run tún fi wá pamọ́ bóyá torí nǹkan kan tàbí kejì. Kò sórúkọ náà ní gbogbo dáhùn tí mo ní mo sick yẹn. Kò sí media kìíní. Bẹ́ẹ̀ ni àwọn oní stage náà lè máa ń ṣe. Àtẹ̀ tí ń ṣe fíìmù tún ti lọ. Wọn ò fi bẹ́ẹ̀ dá ọmọ kó tó MC ni mo lọ ṣe nílùú kan tí mi ò fẹ́ dárúkọ. Tó wá jẹ́ àwọn àgbàlagbà ni wọ́n kún bẹ̀ gan. Àwọn àwo náà wà ń bẹ̀. Kí wọ́n á sọ bóyá wọ́n rò pé nǹkan kan wà lára wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń lérò yìí. Náà fi gbìyànjú ohun tí wọ́n ṣe nígbà náà. Wọ́n fi check yín wò. Okay. Bàbá tẹ bá wá wò àwọn onítíátà, ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gbogbo ẹ̀yin onítíátà o. Àwọn onítíátà ò fẹ́ràn ara wọn. Ẹ ti gbọ́ rí. Kí lẹ rí? Ẹ ṣeun. Mo máa ń wo kinní kan. Bàbá mú lọ bàbá mú bọ̀. Mo wò pé ẹnìkan bá wálẹ̀ ó yẹ kó ní tíátà kan lè gbé sókè. Ó ń ṣẹlẹ̀ ní ayé dáadáa. Ó ń ṣẹlẹ̀ ní ayé. Tá a bá wá wò ó àwọn tíátà ọ̀fẹ́ ẹ̀kọ́ bí ara bóyá wọ́n torí pé wọ́n á pín yẹlẹyẹlẹ ni láyé NTP láyé ìgbà tẹ́ ẹ̀ tí yẹ pín ẹ̀ bá wò dáadáa sáwọn tíátà fẹ́ràn ara wọn.
Aláì wọn afẹ́ràn ara wa gan. Mi ò fẹ́ jẹ́ kẹ́ lo àyè nìke o. Kò sáyìn nìke mẹ́, afẹ́ràn ara wa. N tó bá kọjú sí ẹlòmíì ẹ̀yìn ló máa kọ sẹ́lòmíì. Àwọn èèyàn máa wò pé lágbájá ti ga ní tiẹ̀. Ó ti tó báyìí, mọ́tò 2 mẹ́ta ló wà lọ́wọ́ ẹ̀. Ó sì kọ́lé ńlá. Bẹ́ẹ̀ni n tó ń jó òun náà lábẹ́ aṣọ agbára ẹ̀ lè ju gbogbo mọ́tò nǹkan kan àti ilé tó níyàn lọ. Kábíyèsí Olódùmarè. Then kí la lè ṣe fúnra wa náà tayọ bóyá èèyàn sick. Kò sí ẹni tí ó sick tí individual ò kí ń dá sí. Nídìí iṣẹ́ tíátà yìí. Yes. Tá a máa ní bóyá ẹgbẹ́. Ṣùgbọ́n irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè tó. Nígbà tẹ́ ṣe wà London pé ẹ̀yin náà ṣe ń struggle. Tẹ́ bá fún yàn lénìí. Tó fún lọ́la. Tẹ́ fún ní ọ̀la. Tẹ́ fún ní ọ̀túnla. Ó máa pè yín táìmù kan tára máa tó máa bọ́ sáàmù tára ń kan yín. Bẹ́ẹ̀ ayé ẹ̀ ni ò yọ nígbà yẹn. Nítorí pé kò wúwo kò dẹ̀ hàn síta. Wọ́n máa ní wọn kì í help ara wọn kì í kò sí nǹkan tá a lè fi help ara náà ju ká pera wa síṣẹ́ yìí lọ. Then ẹ̀dẹ̀ mọ̀ pé ọjà ní kinní yìí náà ẹni tó bá kówó lẹ̀ owó ló fẹ́ fi rí. So dandan ni ẹni tí àwọn ayé bá ń náwọn nífẹ̀ẹ́ náà ni ẹni tó bá fẹ́ ṣe fíìmù máa fẹ́ ní wá bá mi kópa nǹkan báyìí kí àwọn tó nífẹ̀ẹ́ nìyẹn kí wọ́n lè bá ara jà tó ń kówó lé. Wọ́n bá sọ́ọ̀tì. Oníkálukú ló dẹ̀ ní ìgbà tó máa lò. Ìyẹn ò lè lo gbogbo ìgbà tán. Bẹ́ẹ̀ni. Ìgbà tó bá dé bá wa kọ́lọ́ jẹ́ kárí ìdìmú ó wúlò fún wa. Bàbá Tàtàdé mo rí wípé tá a bá ń sọ̀rọ̀ alápẹ̀ni inú mi dùn ní ibi tí mo bá yín fáwọn nǹkan kan ṣùgbọ́n ó sì tún kù. Bẹ́ẹ̀ni. Ó sì tún kù sí. Bẹ́ẹ̀ni. Gbàtẹ́ mo wá wò ó mo wá rí wípé aláàánú lè dìde lórí afẹ́fẹ́ tó jẹ́ pé wọ́n lè yí gbà padà tọ́lọ́run bá fi ìfẹ́ yẹn sí wọn lọ́kàn. Torí ìgbà míì máa ń wà Ọlọ́run máa ń rán èèyàn sí èèyàn téèyàn ò ní jíṣẹ́. Ó sì ṣeé ṣe lórí ètò tá à ń ṣe Ọlọ́run wá rán èèyàn ó sì tún jíṣẹ́. Bàbá ẹ ń sọ̀rọ̀ kan ó múnú mi dùn lápá kan kò múnú mi dùn lápá kan. Tá a bá ń wo yẹn nídìí iṣẹ́ fíìmù ká má rò pé ó ti tóbi tán. Torí tá a bá ń wo inú gbogbo fíìmù láyé inú gbogbo nǹkan láyé àwọn fíìmù ló ní pákéjì jù. Ó pọ̀. Nígbà tí mo délé ọ̀rẹ́ wa kan onífíìmù ni ibi tó ń gbèrò ní yàrá kan onímọ̀ pariwo ń pariwo yàrá ẹyọ kan ṣoṣo ọ̀rẹ́ mi oní life ṣe rí nu o mọ́tò tó wá máa ń gbé travel láti kò wá lù wá ń kọ́ ló máa rẹ́ǹtì ẹ̀ ni. Láì ṣe pé ayé ń ṣe ọ yàrá kan ó ní báwọn ṣe ń lífù life àwọn nù. Ìrọ̀rùn ló lífù tiẹ̀. Ọgbọ́n wo bí wọ́n ṣe lífù tiẹ̀ nu. Bàbá tẹ́ bá wá wò dáadáa ìrànlọ́wọ́ òpin síbi kan ó sì lè wá láti ibi gbogbo. Bàbá ẹ sọ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé àwọn tí ìrànlọ́wọ́ yín bá ń bẹ lọ́dọ̀ wọn kàn sí ìrànlọ́wọ́ fún. Ọ̀pọ̀ wà gan-an tí wọ́n fẹ́ ṣe tí wọn ò mọ bí wọ́n ṣe lè rí yàn. A dúpẹ́ fọ́lọ́run àyè tí a wà gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ ní gbogbo ìgbà nídìí iṣẹ́ yìí mi ò kábàámọ̀ rárá. Mo dúpẹ́ fún Ọlọ́run gan-an. Ìdí tí mo fi ń dúpẹ́ fún Ọlọ́run ni pé Ọlọ́run ò fi mí pamọ́ níbẹ̀. Bá a ṣe ń sọ yìí Ọlọ́run jẹ́ kí n ṣe máa bá ìgbà mu nídìí iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni ẹ sì máa bá gbà mọ́ lọ. Àmín Allah ó ti jẹ́ pé àwọn ìgbà kan ti kọjá náà ó ti nínú àánú Ọlọ́run a tún padà wá. Mo ń ṣe iṣẹ́ gan-an commercial actor ni mí. Mi kì í ṣe actor tó ń gbélé. Láti bí oṣù bíi méjì kan ni mo ti wà lórí yìn láti ibì kan débì kan ìsinmi mi wá ó dà pé jẹta mo tún dé láti. Torí bàtà pé gan ni ẹ tó lẹ́ẹ̀ni ráàyè o. Bẹ́ẹ̀ni. Àmọ́jú gbogbo ẹ̀ lọ a sì ń bẹ àwọn olólùfẹ́ wa. Àwọn ọmọ wa tó ń ṣe fíìmù ńláńlá nísìn ṣe bí oko tá a rokù náà làwọn náà ro. Béèyàn bá wò wá ṣoṣo náà tó ní alápẹ̀ni ẹ wá. Sẹ́yìn ò ní tàn ní.
èló ni ẹ fi parí ẹ̀ ara àrànlọ́wọ́ kan náà nìyẹn nítorí pé n tá à ń ṣe sínú tẹlòmíì tí wọ́n ń gbádùn tó bá jẹ́ tiwa ó ṣeé ṣe ká ṣe jù bẹ́ẹ̀ lọ inú ilé tí mo wà yìí náà ní ìsìn inú ilé gan ní ìdìrànlọ́wọ́. àti ẹ̀yà fídíò náà léhùn torí mo mọ̀ wípé àwọn fans mi kan bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà débi pé èmi máa ń ṣàlàyé kinní kan èmi ò ní fi àkáǹtì mi lẹ̀ fún àwọn èèyàn láti sẹ́ndì owó sí àkáǹtì bàbá Alápẹ̀nẹ̀ fúnra ẹ̀ gangan ni màá fi lẹ̀ torí èmi ò kí ń ṣẹbọ kí n tó kẹbọ jẹ gbogbo àwọn èèyàn mọ̀ mí dáadáa àkáǹtì bàbá gangan tí tèmi kan ni pé kí bàbá máa sẹ́ndì rìsíìtì sí mi tàbí kí bàbá máa pè mí pé àwọn báyìí ràn mí lọ́wọ́ o àwọn báyìí ràn mí lọ́wọ́ o mi sì ṣe ẹni tẹ́ pé àmọ́ máa pé bàbá èló bàbá wọ́n ti fẹ́ ní 3 million èló ní 10% tèmi bẹ́ẹ̀ ó dòódì àkọ́ráyè ní mi ọmọ ogun tẹ̀lúdó ọmọ arẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà èmi yìí ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mí dáadáa lórí afẹ́fẹ́ òtítọ́ ni mo gbé lọ́wọ́ ọ̀dọ̀ bàbá Alápẹ̀nẹ̀ wọ́n mú wa káàkiri gbogbo ilé wọn inú mi ò dùn láwọn apá àbì kan inú mi ò dùn rárá mo sì mọ̀ pé ẹ̀yin aláàánú ẹ wà lórí afẹ́fẹ́ mo ti ẹ̀mẹ́ nìkan lórílẹ̀‐èdè Amẹ́ríkà gbogbo nǹkan tẹ́ ẹ̀ mú wa kiri ó lè sanwó ẹ̀ èlò ń gbogbo ẹ̀ a máa wò pé tó 50 million ni a san gbogbo ẹ̀ a san mo wá ń rọ ẹ̀yin èèyàn lórílẹ̀‐èdè Amẹ́ríkà mo ń rọ ẹ̀yin èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà mo ń rọ ẹ̀yin èèyàn ní United Kingdom ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kan wà àwọn ìyá tó jẹ́ wípé wọ́n máa ń pa ọmọ wọn ẹ̀ jẹ́ kọ́ ọmọ jábọ́ wọ́n wà dáadáa bàbá bíbi wípé wọ́n lè wò pé kí l'Alápẹ̀nẹ̀ ti ẹ̀ ń sọ iná ó yẹ k'Alápẹ̀nẹ̀ ti go far jù báyìí lọ mo mọ̀ pé wọ́n lè dìde ìrànlọ́wọ́ mo ń bẹ̀ yín ni mo sì ń rọ̀ yín ni mo mọ̀ wípé Ọlọ́run bó sì ń tọ́ pọ̀ jù nínú ọ̀rọ̀ yín láṣẹ Èdùmàrè ọ̀dọ̀ bàbá Alápẹ̀nẹ̀ ni mo wà mi ò rí wọn rí o àánú ò sì rí mi rí ìgbà àkọ́kọ́ rèé mo sì fẹ́ jẹ́ kí pì mí ó tún jẹ́ ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ bàbá láti lè wá sọ pé bàbá mo máa ń bá yín celebrate èrè tẹ́ ẹ rí mo mọ̀ páwọn aláàánú lè ṣe ẹ dákun mọ̀ ọ̀rọ̀ yẹn ni torí àwọn kan ti ń pè mí lórí ọ̀rọ̀ ẹnìkan tá a lọ ṣe lánàá pé akílẹ̀ rẹ̀ pa lè ṣe sí èmi náà ti ń má bà díẹ̀ wá èmi náà ti ń má bà díẹ̀ bàbá ẹ pa account number yín ní wàá gbé account number yín sórí program mi èmi ò ní gba account number èmi ò ní gba kí ni mo fẹ́ sọ mi ò ní kò sí nǹkan tó kàn mí n tó kàn mí bẹ́ẹ̀ ni wípé account number yín wọ́n á dẹ̀ rí orúkọ yín bẹ́ẹ̀ Ganiu Nafiu aka Alápẹ̀nẹ̀ àákọ̀ sí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ni owó yẹn ń wọ̀ torí wípé bí ìrànlọ́wọ́ ọ̀bà wá ní gúúsù a máa wá ní ìlà oòrùn bí ọ̀bà sì wà ní ìlà oòrùn yóò máa wá ní ó lè wà ní ìwọ̀ rẹ̀ ìgbà míì wá wà tí ò wà ní wá ní ìlà oòrùn tí ò ní wá ní ìwọ̀ oòrùn tí ò ní wá ní gúúsù àtàríwá yóò wà ní àárín gbùngbùn àmọ́ ṣẹlẹ̀ wọ́n á fẹ́ jẹ́ kí ẹ̀yin èèyàn olójú àánú tó yẹ pé ẹ fẹ́ràn ètò mi tẹ́ ẹ sì máa ń wò mí dáadáa tẹ́ ẹ sì mọ̀ wípé òtítọ́ tí mo gbé dání náà ni màá gbé lọ mo fẹ́ kí ẹ bá mi ran bàbá yìí lọ́wọ́ ó nílò ìrànlọ́wọ́ kì í ságbé o kì í ṣe pé òun ló pè mí wá o fúnra èmi mọ́ wá òun kọ́ lọ́wọ́ mi tó rà àbújọ mọ́ ra wa mi ò rí wọn rí mo fẹ́ jẹ́ ká ran bàbá yìí lọ́wọ́ kò sì tọrọ agbé o ṣùgbọ́n inú mi ó dùn kó jẹ́ pé ẹ̀yin náà ní pẹ̀mbẹ̀ nínú orí ọ̀fẹ́ yìí torí àrọ́mọdọ́mọ yín náà ni eré máa ń fò kiri ni ibi tó bá wọlé ló lè fòde. bẹ́ẹ̀ni bàbá ẹ̀yin náà sọ̀rọ̀ díẹ̀. ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bí mo ṣe sọ pé a dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run ò jẹ́ kí ebi pa wá ṣùgbọ́n kò sí láyé yìí pé èèyàn ò ṣe ní nǹkan tí ó tún máa ṣẹ́kù nù ayé ẹ̀ irú ibi tá a ní inú iṣẹ́ yìí náà láti gbìyànjú tá a kéré kọ́bọ̀ tọrọ tá a fi ní pé ká tiẹ̀ ní ibùgbé a ní tán nígbà tá a ní tán ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló dìde tá a dojú kọ lóríṣiríṣi tí ò ṣe máa sọ síta fáwọn èèyàn pé ìṣòro báyìí wọ́n bá rí wa nínú mọ́tò ní ìsìn mọ́tò tó wà ń ta yìí ní ìsìn tọrọ kọ́bọ̀ ìgbà yẹn lọ́hùn gan mo ti ń sọ fáwọn èèyàn pé fẹ́ńsà ló ń wù mí o. mo gbọ́ lórí interview yẹn. tàbí lẹ́sọ̀ jeep 350. dísìn mo sì ń fẹ́ ó sì wù mí kọ́ ló ń ṣe fún mi. yóò jáde. àmì àlá. yóò jáde bàbá. nídàkejì ẹ bá wo ilé tó wà ní orí ilẹ̀ yìí ẹ rí gbódà ń pè. bàbá ẹ já lọ wò ní ẹ tẹ̀lé mi ká lọ ẹ já lọ wò ó mo fẹ́ jẹ́ kí ìrànlọ́wọ́ dìde ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bẹ káàkiri gbogbo àgbà kódà lórílẹ̀‐èdè Nàìjíríà mo mọ àwọn kan tó yẹ pé wọ́n lè fún mi ní wọ́n lè pè mí pé bàbá Alápẹ̀nẹ̀ kí ni bàbá Alápẹ̀nẹ̀ ń wá
bẹ́ẹ̀ni. kí ni àti kí tó wá ní lórí èlò àti èlò ẹ máa bá gbé kámẹ́rà bọ̀ bàbá ilẹ̀ yín ni gbogbo ìbàdàn. lágbára Ọlọ́run. ṣọ́ọ̀bù wo ta ló ní ṣọ́ọ̀bù yìí ẹ̀yin náà lẹ́ni. ìyàwó mi ni mò ń kọ́ fún but àti ìparí òun náà débi tá a lè ra ọjà sí. ok kò tí ì sí ibi tẹ́ ẹ ti parí ẹ̀. a ṣe ń bá ilé nǹkan kọ̀ǹténà ilé nǹkan. eléyìí mo fi ṣèyàn ní àánú ni. ẹ̀yin náà tó ń ṣàánú. ó ti dọ̀ràn yàn bẹ́ẹ̀ ṣe ń wò mí mọ́tò yìí tó bá ti rí níta ọ̀pọ̀lọpọ̀ ni àbí tí ń bá ń sùn nìkan náà ní jí mi. ìgbà míì wà gan tí máa ń sọ tó bá le jù tó bá jẹ́ pé ọ̀rọ̀ elébìdé máa ń sọ fún ìyàwó mi pé ẹ gbọ́dọ̀ jí mi tó bá pé bí ebi lonítọ̀hún bá wà. ilé tẹ̀ ń wò yìí orí ilẹ̀ mi ni wọ́n kọ́ sí èmi ni mo ta ilẹ̀ náà fún ẹni yẹn nígbà tí àkọ́bí ọmọ mi síkì. bàbá ẹni sọ̀rọ̀ ẹ ti bímọ kan tó síkì mo gbọ́dọ̀ yín lọ. àkọ́bí ọmọ mi ni wọ́n gbé wá bá mi lójijì ó ti bímọ bíi méjì. gbogbo àtàìsàn yẹn ń ṣe mi ò tètè mọ̀ gbàtà máa fi gbé dé ó ti fẹ́ kọjá yìí mo wá náwó jù bá a ṣe ń gbé torí mo tún palẹ̀ mọ́ ìnáwó fún àbúrò ẹ̀ fún wòlímọ̀ ni wọ́n gbé òun dé orí ibẹ̀ ni mo ti ta díẹ̀ nínú ilẹ̀ mi fún ẹni tó kọ́ ọ́fíìsì àì ni mo ta fún gbogbo ọwọ́ ọ̀hún orí nǹkan yẹn ló bá lọ orí sickness yẹn. kó tó di pé ọmọ yẹn náà tún wá padà ṣaláìsí bẹ̀rẹ̀ gàǹdì ẹ̀ ló wà lẹ́yìn ìpè mi. ànígbà tẹ́ mú mi débẹ̀ àyà mi já. ẹ rí i pé ìrànlọ́wọ́ pọ̀ tá a ṣì nídìí pé tá a fi bo bí ìgbà. bá ń bá wo kinní yẹn bá ń bá wo òkè bá ń gbé kámẹ́rà síbẹ̀ nǹkan wò. ẹ rí i pé tá a gbé sórí ibí yìí náà látijọ́ ni. bẹ́ẹ̀ ni àwọn adẹ́sì la máa ń pè é. ìmí nǹkan ti ń jò pop àbí kí náà ń pè yẹn mo ṣẹ̀ṣẹ̀ ń ra àwọn nǹkan tó máa fi ṣe nínú tọrọ kọ́bọ̀ tẹ́ ẹ̀ rí níbi iṣẹ́ fíìmù káàkiri torí bá a ṣe ń sọ pé à ń lọ káàkiri àlè chájì ká má ní àtúnṣe nǹkan kan so n tán bá ti fún wa náà là ń gbanú ẹ̀ náà ládẹ ń tẹ́lẹ̀ jọ tá a fi ń ẹ̀rí pé ibi ṣé tí n bá yọ bí ojúlé mélòó kan síbí a máa rí owó bẹ̀gbà fi jẹun lọ́jọ́ ogbó bá dé tá a lè jáde mọ́ so ìrìn àjò ń tá máa jẹ nígbà tá a bá lè gbéra mọ́ lókù tá à ń bẹ Ọlọ́run gbàdé ń bá àwọn èèyàn tí wọ́n ṣe fún wa. mo sì mọ̀ páwọn aláàánú ó dìde. àmín Ọlọ́run. torí ibi tí mo wà yìí mo ń fàsìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin aláàánú ẹ̀yin tó jẹ́ wípé omijé àánú èèyàn ń bẹ lójú yín ẹ̀yin ni mò ń kí o àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó tiẹ̀ ń wọ́nà àti dí ọ̀dọ̀ bàbá yìí àwọn fẹ́ ṣe bàbá yìí lórí ṣùgbọ́n tí wọ́n mọ̀ bọ́n ṣe fẹ́ ṣe. bẹ́ẹ̀ni. torí àwọn kan ó mọ̀ wà wípé àwọn gbọ́dọ̀ ràn bàbá yìí lọ́wọ́ ọ̀nà wo làwọn fẹ́ gbé gbà máa jẹ́ kẹ́ ẹ pé account number yín bàbá máa jẹ́ kẹ́ ẹ pé account number yín èmi kọ́ mọ̀ sẹ́ndì owó kankan sí mi ẹ̀yin èèyàn máa gbọ́ Ọlọ́run tiẹ̀ ṣe mi ìfa account number mi sórí program rí bàbá yìí gẹ́gẹ́gẹ́gẹ́ fúnra yín mo fẹ́ kẹ́ ẹ pé bàbá máa drop account number ẹ drop account number yín ẹ wá drop number tó jẹ́ pé wọ́n lè pè yín sí torí wípé ẹni tó bá ṣe ni lóore a máa ń kí. bẹ́ẹ̀ni. torí ẹlòmíì lè sẹ́ndì owó kò nílé nílé láǹfààní àti lè kí nígbà tí ọmọ account number yín tí ọmọ phone number yín ṣe gẹ́ẹ̀tì ẹ̀ máa kọ́ sí ẹ lè pé o ẹ pa account number yín ẹ pa account number yín. inú mi dùn pẹ̀lú bí ẹ̀yin náà ṣe wé Ọlọ́run dẹ̀ ní padà lẹ́yìn yìí ẹni tí ó bá ń sọ igba onígbà Ọlọ́run ló ń bá aṣọ tiẹ̀ ọ̀rọ̀ yín dàbí ọmọ mi kan tá à ń pè ń kúnlé àfọ́dù bí ẹ ṣe yìí náà ló ń ṣe ọmọ náà gbìyànjú púpọ̀ ó gbìyànjú even lẹ́nu bí ìjàrún nísìn bí jẹfà nísìn àmọ́ bí tí nǹkan náà ti wá ó kàn sọ fún mi àti lálùdé pé ẹ sẹ́ndì àkáǹtì yín àdẹ̀ sẹ́ndì ẹ̀ inshallah a rí nǹkan tí ó tóbi díẹ̀ tó jù síbẹ̀ ta tún kì í ṣòun lójú síbẹ̀ o ara àwọn fáǹsì ẹ̀ náà ni ó tán nífẹ̀ẹ́ àwa náà o mo tún fi àkókò ìsọ fún ẹni tó ṣe oore yẹn fẹ́mi àti lálùdé ẹ pé oore ò ní wọ́n nulẹ̀ ọba tó wá fi àfọ́dù náà ṣe okùnfà kì í ṣàwa nìkan gbogbo àwọn yẹn pọ̀ táfọ́dù náà ní káàkiri Ọlọ́run máa pa fún wa. ti sọ pé ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ mo sì mọ̀ wípé lágbára lọ́wọ́ Elédùmarè ọ̀rọ̀ Ọlọ́run fi òní yóò fi ṣe àpẹẹrẹ ńlá láti lè mú ire àti ìdùnnú wá báyìí láàgbọ̀rọ̀ Ọlọ́run tó sábà wo di iṣẹ́ fíìmù ẹ ti pẹ́ ń bẹ̀ sá yóò ti tọ́dún mélòó tẹ́ ti wá di iṣẹ́ fíìmù. ó ti lé ní 50 years. ẹ farabalẹ̀ o bàbá èjì tí mò ń wé ṣé èjì tí mò ń wé ó ti lé 50 sá torí ó wọ bàbá ọ̀rọ̀ tèmi ń pa yín lẹ́rìn ọ̀rọ̀ tèmi máa ń pa wá lẹ́rìn inú fíìmù ọ̀rọ̀ tèmi wá ń pa yín lẹ́rìn láì lójú ayé
bàbá ẹ tó ọmọ ọdún mélòó báyìí ẹ kàn wo gáàpù yẹn ní mi ní kẹ́ ẹ sọ rílé èjì o. mo jẹ́ lè sọ February ni mo pé 65. 65 February tí ó kọjá yìí. 65 bẹ́ẹ̀ lọ wá dàbí ọmọ kékeré. àná Ọlọ́run ni bàbá rí bẹ́ẹ̀ torí mi ò rò pé mo dàbí ọmọ kékeré mo ń mọ̀ lágọ̀ọ́ ara nígbà tá a ṣe wà ní bí tá a ṣe kọ́mọ́ká gba dáìbà kó wà wá pẹ̀lú bá a ṣe ń lọ rìn àjò owó àti sanwó dáìbà Ọ̀yọ́ èmi ni máa wá ara mi Ìbàdàn Ọ̀yọ́ Ìlọrin oyè òṣò abálẹ̀ tí ń débẹ̀ báyà ń bẹ̀rẹ̀ iṣẹ́ náà ni. kò sí sinmi. ń bo Ọlọ́run fi gbogbo alọ́kàn balẹ̀ gbogbo àwọn tí wọ́n ní lọ́kàn láti ṣe àánú gbogbo àwa òṣèré kì í ṣe mi nìkan gan. Kámẹ́rámán ó gbé kámẹ́rà àwò bíi tí mo ń wo ẹ̀yìn yẹn ó ní ìdí iṣẹ́ o ó ní ìdí iṣẹ́ nílé ìpọ̀ ó ní ìdí iṣẹ́ tó pọ̀ láti ṣe wọ́n bàtà ẹ̀yìn náà wọ́n bàtà àjọmọ̀ lọ́nà ni. gbogbo ilé tẹ̀wé yìí náà ló ti san tó ti ní ìdí mo ti rí bá ń gbé sí kan wò torí wọn mọ̀ pé àwọn kan mọ̀ wò l'Amẹ́ríkà pé kí ni bàbá eléyìí sọ yìí. gbogbo inú ilé yẹn gbogbo nǹkan náà ló ti di tàtijọ́ lára ẹ̀. bẹ́ẹ̀ ni tá a fẹ́ sọ pé bẹ́ẹ̀ yẹn ń jò páwọn apáàbì kan ń jò. gbogbo àwọn kìnìún tó wà lókè yẹn náà ń jó tá a fẹ́ kó kú. fẹ́ǹsì yìí ti ya o. ó ti ya lulẹ̀ a máa ní ìdí ẹ̀. etí odò dẹ̀ lẹ́wà. lágbára Ọlọ́run ti rà ní. sódò yẹn wá. Ọlọ́run ò jẹ́ kó máa wọ bí tó bá ti ń ṣàn òun kọjá lọ náà. létí odò lẹ́wà. Bẹ̀rẹ̀ grand ọmọ yẹn nìyẹn. farabalẹ̀ bẹ̀rẹ̀ grand ọmọ yín tẹ̀ sọ ní wà bíbá kábíyèsí kábíyèsí Olódùmarè kí lẹ̀ ń fi bíbá yìí ṣe. bí store ni àwọn iṣẹ́ sì kùn bíbá yìí tó pọ̀ síwájú àti síwájú sí ẹni láti ṣe aláàánú máa dìde aláàánú máa dìde aláàánú máa dìde mo mọ̀ pé aláàánú máa dìde aláàánú máa dìde mo ń fẹ́ àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin èèyàn Yorùbá gbogbo àwa èèyàn kì í ṣe Yorùbá nìkan gbogbo àwọn tó nífẹ̀ẹ́ bàbá yìí káàkiri gbogbo àgbáláyé nílẹ̀ yìí àti ní diaspora ṣé ẹ ti rí bàbá Alápinni Òòṣà ọ̀dọ̀ wọn ni mo wà ibẹ̀ ni ìrìn àjò gbé wa dé mo sì mọ̀ pé aláàánú tóun náà gbàdúrà wípé kọ́lọ́run ṣàánú tóun náà á ṣàánú bàbá yìí. àmín o. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ amọ́nígbàgbọ́ kan pé tó bá ṣàánú wà á rí àánú gbà. bẹ́ẹ̀ ni. aláàánú tí ó ṣàánú bàbá yìí òun náà tún wọ́n ẹ̀spẹ́ẹ̀tì àánú. àánú gbọ́dọ̀ wọlé tó. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ dákun mo fẹ́ jẹ́ kẹ́ ẹ jẹ́ ká ran bàbá yìí lọ́wọ́ ká gbé bàbá yìí lọ́wọ́ sókè ká gbé lọ́wọ́ sókè tá a bá gbé lọ́wọ́ sókè Ọlọ́run gbọ̀rúwọ tàwa náà sókè láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọdé ló kọ mi o npa nkúrú èlùbọ́ tí mo ṣe inú odó gbọ̀nràn iná orí epo ajó tìkanra ìdímọ́bìnrin ṣàfojúdi arípẹ̀ǹpẹ̀lẹ̀ kó oògùn sí bàbá ẹ mọ̀ bá ń kí gbogbo àwọn ẹ̀ka mọ̀ fi lè ṣe dàgbà. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nínú òṣèré mo kí yín mo dúpẹ́ fún yín gan mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ń ṣe fún wa bọ̀ láti ẹ̀yìn mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ní lọ́kàn tẹ́ fẹ́ ṣe tẹ́ ti rí wa Ọlọ́run ọba tó ní ayé tó ní ọ̀run á ṣe àlékún oore àlékún àlàáfíà àti ẹ̀mí gígùn fún ẹ̀yin náà ojú tí ẹ fi ń wò wá yẹn tínú yín fi ń dùn ayé ò ní gbójú náà lọ́wọ́ yín etí tí ẹ fi ń gbọ́ wa tẹ́ fi mọ tá à ń sọ tẹ́ fi ń kẹ́kọ̀ọ́ ńbẹ ayé ò ní dín in létí o ọwọ́ àti ẹsẹ̀ lẹ fi ń wá jíjẹ múmu lọ ayé ò ní dá yín gúnlẹ̀ wọn ní dá yín gúnlẹ̀ wọn ní gbapá àtẹsẹ̀ náà lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ní lọ́kàn láti ran gbogbo àwọn òṣèré lọ́wọ́ yàtọ̀ sí àwa ẹ má wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórí mídíà káàkiri kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ ẹni tẹ́ ẹ dẹ̀rí tó ń lo mọ́tò mẹ́ta mẹ́rin tẹ́ ń wò torí àwọn ọ̀pọ̀ máa ní ṣe wọ́n máa dárúkọ àwọn ọmọ wa tán lórúkọ ràn wọ́n lọ́wọ́ ogun wo la mọ̀ táwọn náà jáde ibi tán ti rí yẹn ogun wo ni wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn ìgbà tán rí nǹkan yẹn ẹ dákun tí ẹni kó ṣe fi tẹlòmíì lẹ̀ Ọlọ́run aláàánú á kún ẹ̀yin náà lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ní lọ́kàn láti ṣàánú mi àánú abẹ́rẹ́ sí wọnú ayé yín tọmọtọmọ ẹni gbọ́mọ gbìn ọ̀nì gbẹ̀yìn náà gbìn ó máa rí bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ àwọn tó láyé wọn ní sokùn sí lọ́rùn bí ọ̀bọ ẹni fẹsẹ̀ kókun ayé o ẹni taṣọ àgbàmọ́lẹ̀ ọ̀la aláhàúlà wàlà quwwata illa billahi alimul azim. yọmọ dùn mọ́ wa yọmọ kúrò báwọn ọ̀tá wa torí ọlá ló bílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ ti bẹ nínú omi bàbá àwọn èdè tẹ mọ́ pé mo kàn fẹ́ jẹ́ kí ẹ pè wò mo kàn fi fún àwọn èèyàn ní ìdárayá ni o bẹ́ẹ̀ni mo sàwọn ọkọ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ bí mo ṣe ń sọ ẹ dàgbà ẹ dògbò ikú kì pẹta lójú ran ikú ò ní pa yín ifá kan ní akúrí má fa lórúkọ tá a pè kú
abòjùjù ta kókó orúkọ tá a parun ikú tẹ́ bá kó àwọn ọ̀tá yín àgbàkú àrùn tẹ́ bá rún àwọn ọ̀tá yín àgbàrùn ikú yín á di ikú ọ̀tá àrùn á dàrún òdì kékeré ẹlẹ́yẹ lọ́nfẹ̀mí wọn pòṣó ìbẹ̀m̀bẹ́ yẹríyẹrí kì í jẹ́ kọ́mọdé roko òdì àgbọn adífá fún Ọ̀rúnmìlà nígbà táwọn ẹlẹ́yẹ ń bàjá ó ní kékeré ẹlẹ́yẹ àgbẹ̀ ẹlẹ́yẹ egbòkèwé wá sí mi ilẹ̀ ò ní lè kí tẹ̀tẹ̀rẹ̀gún má tẹ̀bẹ̀ bómi bá pa tẹ̀tẹ̀rẹ̀gún mójò kí ni tọ́ ìgbín ṣe yọ̀bọ̀ ni tọ́ ìgbín yọ̀ gbogbo wa ayé ọ̀bọ̀ lọ́wọ́ ikú. ẹ fara bẹ̀lẹ̀ bàbá ẹ kọ́ mi lọ́fọ̀ kan sẹ́ni wàá mọ̀ pé tẹ̀lé yín sẹ́ni inú mi máa ń dùn àní tẹ́ bá ti ń sọ̀rọ̀ èmi yìí ṣe mímíìkì ọmọ kan wà tí mímíìkì yín lẹ́yìn kíní kan ọkàn mímíìkì yín ni kò ní dàbí bàbá ṣùgbọ́n àdúpẹ́ inú mi ti ẹ̀ dùn kò sí ẹ̀ àti ẹ̀dùpẹ́ bàbá ẹ fún mi lọ́fọ̀ ẹ gbọ́ ọ̀pọ̀fọ̀ kan ń wà máa sọ tẹ̀lé yín ẹ fún mi ní nǹkan kan tó bẹ́ẹ̀ ṣe ń pè yẹn ó ń dùn mọ́ mi. Ó dà ẹ sọ fún ọ pé àgbòhowú tolú ọrẹ. àgbòhowú ni tolú ọrẹ. àdàgbà homo ní tó ṣe. àdàgbà homo ní tó ṣe. ìdúró gbogbo là bóṣù awo. ìdúró gbogbo là bóṣù awo. oṣù awo kì í dùbúlẹ̀ ààrẹ. oṣù awo kì í dùbúlẹ̀ ààrẹ. àtẹ̀mí àti wa àtàwọn olólùfẹ́ wa. àtẹ̀mí àti gbogbo àwọn olólùfẹ́ wa. àní dùbúlẹ̀ ààrẹ. ó yẹ kí n mú báyìí rò. ẹ bẹ gbọ́ láṣẹ Èdùmàrè inú mi ọmọ dùn inú gbogbo ọmọ dùn látòrí ẹsẹ̀ kan légede ní fi ń gboko lọ́wọ́ lóko ẹsẹ̀ ká ànàmọ́ ní fi ń gbọ̀nà lọ́wọ́ ọlọ́nà ọ́ ní ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ní mọ̀ sí ìwé àràrà gbà ẹ wò yóò mọ̀ dùn fún gbogbo wa yóò sì mọ̀ kúrò báwọn ọ̀tá wa láṣẹ Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ̀ mí o ẹ wo bàbá yìí ẹ ti rú wa dáadáa ẹ mọ̀ rẹ́rìn gbogbo ẹyẹ mọ̀ rẹ́rìn ẹ̀rín lámọ̀ rìn àní sọkún ẹ ṣé o. ẹ ṣé o. Sọmọrí àdúgbò yìí ẹ jáde wá o ẹ jáde wá o kẹ wá gbọ́nà sí àwa obìnrin dára obìnrin yáàyè ẹ wò wọ́n látòkè dé sàlẹ̀ ìrìnsẹ̀ Ọlọ́run ni wọ́n ó dá wọn ládàá pé láì lẹ́jà bákan nínú bí obìnrin bá múra tán pẹ̀lú aṣọ ìbílẹ̀ wa ẹ wò ó bí ó ṣe yáàyè tó lọ́rùn wọn eléyìí ló ṣàpèjúwe irú ẹ̀yà tí àwọn obìnrin jẹ́ ní ilẹ̀ Áfíríkà pàápàá jùlọ ní ilẹ̀ adúláwọ̀ àwọn ọmọ káàárọ̀ òjìrè gẹ́gẹ́ bí iyọ̀ ayé fún gbogbo àwọn ọkùnrin. ṣèwárí ìṣesí wa àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ gbogbo àwọn ọmọ adúláwọ̀ èdè Yorùbá dùn lédè ó dùn láṣà ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV lórí YouTube rẹ. bàbá yìí ti dé bàbá yìí ti dé bàbá yìí ti dé ẹ wò mí èmi náà ọmọ aládé àlàáfíà àdé òrí àfìsí àpààyè àfìsí àpààyè gbogbo yìí ti rógò àfìsí àpààyè ẹ ti rógò àtẹnidí ọdún dàpọ̀.